tó Ọlọ́run Elédùmarè wa gbogbo ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdùàpè agbẹnimọ́dẹ̀yìn àfúniwọ́nṣẹ̀rẹ̀gún ọba lọ́lọ́lá ní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbára àdúgbò abo ọgbọ̀gbọ̀ọ̀gbọ̀ tí fi yọ ọmọ ẹ̀ nínú ọ̀fìn Elédùmarè ìbà rẹ o jẹ́ kí àríbá ti ṣe káàárọ̀ náà gbígbà kárọ̀ tún sí ìrìn àjò wa ńlẹ̀ Yorùbá pẹ̀lú ìrọ̀rùn ọjà aráyé fọwọ́ tí o tó ìbá ẹ̀yìn àmì oṣù mọ̀gà ẹ̀yìn látọ̀rọ̀jọ pọ́n àtẹ̀dẹ̀jọ́ kan ti fojú òróró ọ̀gàlàntà ẹ̀yìn lọ ṣaláṣọ́lọ́ òṣòlò ṣálá ẹ̀yìn ẹ̀wẹ̀ nínú omi ṣaláṣọ́lọ́ òjijì fìrí ọ̀dẹ́sàpọ̀ yarú àrọ̀ gidigba sàpò yóò mọ̀ oníbàtẹ́ pèlè mọ̀jà tí bá níjà láì fọwọ́ kan ní ìbà lọ́wọ́ yín àti dìmọ̀jẹ̀ èèyàn èdè ojú wa ṣe o ẹ mọ̀jẹ̀ kílẹ̀ Yorùbá ẹ mọ̀jẹ̀ arógun pẹ́ǹtùká ìbá láàlú ògiri òkò ọ̀bẹ̀lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ̀lẹ́kún ọ̀bá ń dá sọ̀rọ̀ tí ò tó dá sí ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímẹ̀sùnmí láàárọ̀ yìí ń sùn fún ẹgbàá tẹ́jẹ́ látọ̀ pa ẹ̀sùn mọ́ sí mi mọ́ sí ilẹ̀ Yorùbá mọ́ sí àwọn alátìlẹyìn mi gbogbo ẹni tí ó bá lókun bí tá gbọ́rọ̀ wà gbà òní ọmọ bá wa dojú ìjà kan gbogbo gbà ilẹ̀ ọ̀gẹ́rúdọ́ rẹ ilẹ̀ mọ́jà ṣe ọ̀tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ ẹ̀gún ayé mọ́jà ogun alẹ́sẹ̀ aṣọ àwọn àgbàlagbà mọ́jà bá wọn tẹ̀ aṣọ ọ̀ka ènìyàn mọ́jà tẹ̀ ẹni tá ṣẹ̀ tá bẹ̀ tí ò ní gbà Elédùà dọwọ́ rẹ̀ mọ́jà bá rọ ẹni bẹ́ẹ̀ tó papọ̀ àmì àṣẹ. Ní tẹ́ bá wo bí ìlú ṣe rí káàkiri insecurity lọ́tún insecurity lósì ọ̀pọ̀lọpọ̀ ìlú ló tú ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n kógun jà láì mọ̀dí láì nírètí gbogbo ipá tíjọba wá ń sà lórí bó ni ọ̀rọ̀ ló ṣe lójútùú lórílẹ̀-èdè Nàìjíríà náà gbogbo ẹ̀ pàbó ló tún já sí níbi tí orílẹ̀-èdè burú dé ìjọba ò ti bí ìsáná kíyèsí oògùn òun ló mú mi máa ń sọ gbogbo gbà tí mo máa ń sọ gbọ́nàgbọ́nà wípé gbogbo ibi tí ẹ bá ti ní ká mú jẹ kúrò níbi ọ̀rẹ́ ṣíṣe ọ̀tá láṣẹ gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn ó lákàkì ó lókìmí gan ṣùgbọ́n tí Yorùbá yẹn ò bá yí ọ̀pọ̀lọpọ̀ even náà àwọn tó já ṣáájú tí Yorùbá yẹn ò bá yé wọn wọ́n mọ̀ wò pé àsọ̀régé ọ̀rọ̀ ni bẹ́ẹ̀ sì ni kì í ṣàsọ̀régé ọ̀rọ̀ tó lákàkì tó ní kí èèyàn mójútó ni nínú gbogbo olú aláwọ̀ funfun nítorí òyìnbó ò jẹ́ dánwò láyé ní kébi ó pa èèyàn mo rí i pé wọ́n mú ní ọ̀kúnkúndùn wọn ìfẹ́ kébi ó pa aráàlú wọn tó dámọ̀ pé ẹni tí ebi bá pa yóò ṣèwàwù ẹni tí ebi bá pa orílẹ̀-èdè lè bàjẹ́ látọwọ́ rẹ̀ ẹni tí bá pa ó lè da omi àláfíà orílẹ̀-èdè rú ǹjẹ́ àwọn tí ń ṣèjọba nílẹ̀ aláwọ̀ dúdú ǹjẹ́ àwọn rírò débẹ̀ wọn ò rírò débẹ̀ gbogbo ìgbà níjọba ti wá wọn máa ṣètò wọn máa tẹ̀lé ètò dẹ̀kọ́ ní gbogbo nǹkan ìgbà mi máa ń wà ọpọlọ orí èèyàn sọ̀kalẹ̀ discretion tó ìbọn pé discretion wípé ókè ọ̀rọ̀ yìí tá a bá ní ká ṣe bó ṣe yẹ kó rí result tá a rí ń bẹ̀ ò ní dáa ẹ jẹ́ ká gbọ́nà míì ṣe tí ó fi rọrùn ọ̀nà ìrọ̀rùn wíwá ó yàtọ̀ sí ẹjẹ́ àṣebọ́ṣe máa ń ṣe ó wà nù nǹkan tó mú Áfíríkà wà ní ipò ẹ̀yìn nínú ayé ẹ wo èèyàn mi kan wọ́n lọ opportunity àti travel lọ sí Canada láti bí 4-5 years now láti wà lọ tí ó bá ti fẹ́ tó 6 years gan tọrọ ọjọ́ ti lọ lórí ìrìn àjò wọn ẹgbẹ́ yẹn ń bá mi sọ̀rọ̀ lọ́dún kan láti Canada pé nígbà tí mo wọ ìlú yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn
wọ́n ní ní táwọn kọ́kọ́ rò pé gbà káwọn tó ríṣẹ́ kí làwọn máa jẹ. wọ́n ní wọ́n láì aṣọ oúnjẹ ti kúrò náà rọ àwọn báwọn ṣe wọlé. bí sí mo mọ̀ pé next street sáwọn vendor wà mẹ́ẹ̀ tó pé ìwọ tí ibi bá ti ń pa ibẹ̀ lọ́wọ́ lọ́tọ̀ sí lọ jẹun kò ní nìkan lọ́mọ yọ èèyàn lẹ́nu ìjọba ti pèsè síbẹ̀ àwọn vendor yẹn ti wà mẹ́ẹ̀ kàn lọ bẹ̀ lọ jẹun ó ní iye kìlómítà tíbẹ̀ yẹn cover ó ní area square meter tí yẹn cover tó tún ti tó bí tó yẹ kí bí tó ti bẹ̀rẹ̀ ẹlòmíràn tó ti wà ní street míì tó náà tún mọ dáwọn apá abẹ agbọn tibẹ̀ lóhùn pé ìjọba ṣètò yẹn lọ nínú Canada ìgbìngbà tó jẹun ó ní wọn wà jẹ́ kí n tẹ̀ ẹ́ jẹ ẹ ní rẹ́yẹ ń bẹ̀ kán lọ jẹun ẹ ní rẹ́yẹ ó ní buffet ní o serve yourself tó jẹ nǹkan tó wù ọ́ bó bá ṣe lè fẹ́ jẹ́ sí ni ó níbi tó wá lédè ọ̀tún ní rẹ́yẹ ó àpójú àmọ́ tí ó pèsè wọ nìkan aláìní ní gbogbo àdúgbò yìí ni nígbà tó bá jókòó tó bá ń bu oúnjẹ jẹ ó ní so àwọn kíní yìí òun wá rò pé ǹjọ́ wo ní Áfíríkà fẹ́ lè bá ǹjọ́ wo ní Áfíríkà fẹ́ ní àníṣẹ́kù kí dẹ̀ ló fà á kì í ṣe pé Áfíríkà ò láníṣẹ́kù bọ̀ àníṣàpò ní principle tiwa láfíríkà kì í ṣe àníṣẹ́kù èyí tó ṣẹ́kù nínú àpò àwọn kan wó kó sí sódà yín tẹ́ ẹ̀ ní rí ẹ̀yin tí wọ́n ti torí yín pèsè ẹ̀ ní rí gọ́vnà ìlú wọ́n ní kó há ráìsì fáwọn èèyàn ráìsì COVID-19 gọ́vnà wa ti lẹ̀kùn mọ́ pamọ́ kí ni gọ́vnà tún fẹ́ fi ráìsì ṣe ìwọ tí wọ́n ti fún ní chance àti lo epo ọ̀fẹ́ fọdún mẹ́jọ wọ́n ní chance àti lo lé ọ̀fẹ́ fọdún mẹ́jọ wọ́n ní chance àti lo iná ọ̀fẹ́ fọdún mẹ́jọ aṣọ tó wọ̀ ọ̀fẹ́ ni fọdún mẹ́jọ lórí ọmọ lórí aya ṣùgbọ́n torí pé ọ̀pọ̀ àwọ̀bíà ojú kòkòrò àìsàn ní ọpọlọ tí ń dà àwọn aṣáájú yìí láàmú wọ́n tún wá máa jí nǹkan tí táwọn fúnra wọn fowó ara wọn pèsè faraàlú wọ́n tún wá máa jí àwọn ara wọn ní máa jí gómìnà ló sọ pé yá ẹ lọ ra àwọn bọ́ọ̀sì 20 wá afẹ́pẹ́ fáwọn èèyàn kan òun náà ni ó tún wá jí nínú bọ́ọ̀sì yẹn àwọn ọmọ sí àwọn ọmọ pé ọ̀gá bọ́ọ̀sì 20 ní ara bàtà débìlà àárọ̀ yìí tí ń lábáyé ni táwa tó gbé àwọn èèyàn yìí tó bẹ̀rẹ̀ náà nìyẹn ṣe tó ní báyìí sí wọ́n tún ti kó méjì lọ òun sì lóko ó lè ní ẹ bá ń kó lọ lé gẹ́fẹ́rẹ́ǹdì mi kẹlẹ́ pamọ́ síbẹ̀ ẹ má jẹ́ wọ́n mọ̀ gọ́vùnà ojú òwà ti gbogbo yín ẹ gọ́vùnà odidi ìlú wa ń pariwo pé bí ń pa wọn ẹ wàá rí nǹkan ṣe gọ́vùnà kò sí gọ́vùnà tí ń fa kó yọ ní stéètì ẹ̀ pé nípa iṣẹ́ àtòsí mo gbìyànjú ìyá àwọn kó ẹ̀rọ ọlọ́ta ẹ̀rọ olùfami ẹ̀rọ ọmọkùnrin sí fáwọn èèyàn ṣáwọn nǹkan táwọn tí wọ́n fi ń ṣe poverty television nìyẹn tẹ́bà tó wá kó wá ilé ẹgbẹ́ yín lẹ́ẹ̀kọ́ lọ kì í ṣe láàrin ibi tí ìṣẹ́ ti mú àwọn èèyàn ilé ẹgbẹ́ yín ẹni bá jẹ́ mẹ́mbà pátì òun lẹ́ẹ̀pẹ̀ gbogbo àwọn kìnìún wọ̀nyí fún bó bá tó dọ̀dún mìíràn tẹ́tùn ṣe poverty alleviation àwọn the same set of people tẹ́ẹ̀jọ́ ṣèlú náà ni wọ́n tó kó kìnìún fún ẹlòmíín ní tó ẹ̀rọ lọ́ta márùn nulẹ̀ yóò wà tó máa lọ́ta àgbà tí ò wúlò fún kò ní tó fẹ́ fi ṣe àwọn tó yẹ kẹ́ fún wọn ẹ̀jẹ̀ ó dísàlẹ̀ wọ́n fẹ́ ká máa lágbẹ́kẹ̀lé ní irú ìjọba báyìí mò ń bọ̀ ibi tí mò ń lọ́kọ́ nìyẹn ẹ wo ìgbésí ayé àwọn tí wọ́n jẹ́ aláàbò òṣìṣẹ́ aláàbò ìlú látòrí ọlọ́pàá ni sọ́jà ni ẹni tẹ̀ ní ẹ lọ wo ìgbésí ayé tí wọ́n ń gbé kí ló bí security kí ló bí gbogbo àwọn tẹ́rí tí wọ́n ń yìnbọn yìí níjọ́ wọn lọ kọ́bọn yìnyín àwọn Boko Haram ti ń yìnbọn kiri ẹ lọ wádìí gbogbo wọn
láìpẹ́ yìí fídíò kan go viral tí gbogbo ayé rí àwọn èèyàn ń pariwo pé sọ́jà yẹn bóyá ti dismiss ẹ̀ ní bóyá wọn ò dismiss ẹ̀ nobody knows bóyá oúnjẹ ló fi ara ẹ̀ ló fi ṣẹlẹ̀ ẹ gbọ́ nǹkan tó tí ọmọkùnrin yẹn ń sọ lẹ́nu nípa owó tí wọ́n ní wọ́n ń gbà tí wọ́n fún sọ́jà tí ó defend orílẹ̀-èdè ẹ gbọ́ yìí tí ń gbà. Moto carry me go our brigade. Say that they look for me for brigade. So as I reach brigade, I was like, wetin I do this one where they find me? I don't buy job. So as I reach the call chief of staff we did there, which is Colonel Sonny. So now so him come, he say na the soldier be this. Say yes sir. He say me then disarm me. Chai. I swear to God. I say me they disarm me. The thing they shock me like wetin I do. I don't commit. So they collect my weapon. So after that, he can't call the MP. Say me the MP may handcuff me. As the military police. Yeah, the military police. So he called the military police to handcuff me both leg and hand. So immediately I can't the fear say wetin I do. I don't go pull hand for waiting because I just imagine say wetin I fit do. So now so they go keep me inside guard room, inside that bush. They keep me inside guard room there. So I can't beg the man say I beg make him help me even try find out wetin I do. So till the next day, that's why I sleep with handcuff for hand and leg. Till the next day. So the next morning, so I don't know, say they don't they prepare to carry me go Meduguri because I already mentioned say na inside bush with day. So the 7 diff day inside town. So now the other come they tell me say say na social media say they say I violate social media. Say they talk about. I say okay. Say okay if now that one. So I reach 7 diff. They carry me go the military police guard room there also. I spent like 5 days. Still with the handcuff and leg cuff. Of course, that's how they operate. Yeah. So they took me, they now book flight for me. They carry me go Where Abuja. you did the handcuff and leg cuff, you did the I did chop now, but the with food the serve gone handcuff, with the handcuff. Yeah. And even serve people come they run for me. You know, once they don't see say MP don't carry like that, everybody go they commode their hands, say maybe you don't go. So they come book flight for me, carry me go Abuja. Hey. With handcuff. With the handcuff. Even inside flight, say people they talk, say why they go handcuff me like this? Me I they open mouth, they tell them say na social media una because say I talk. Me they no come they look me like say maybe na criminal, or you be terrorist. I come tell say na social media I talk. I just talk about politician this thing and they carry me. Because say make I know where ma they pray. So now so with the pass, the guy, even the guy where they join me with say me carry me go the headquarter for the military police headquarter for Abuja. The guy they try the say make I dey hide there. I say I no go hide this handcuff. Maybe people they see am say yes, una carry me because of the social media. So because I don't know if he put me on a civilian flight. Yes, they put me on a civilian flight. This value jet. Yes. Now value jets carry me. So from there, the carriers come Abuja. So as I reach Abuja with the handcuff, they hand over me. They can't say make a statement that day. But unfortunately, time don't go. They can't say me, they go lock me. They still lock me up for SIB for Abuja. So as they lock me, the next day they bring me, they say make a write statement, say I make some video, waiting. So I write waiting, I know. I tell them say yes, now me do the video. And I do the video out of frustration, out of waiting my colleague. So to my own surprise, we say the fellow soldier when me say me and they try they speak on their behalf, say okay, see waiting they happen. Because I know say if politicians they bring their pikin, come join army. I know say the country self go better. Mm-hmm. And even the security matter we they talk about self, the thing go reduce. Yes. If the politicians bring their pikin, they'll be forced to provide you weapons because and ammo. Most of things we say we need, they go provide them. Mm-hmm. So as I talk that matter, they can't tell me saying why me I go talk like that. I say to now the fellow soldier will be say they won't do my investigation, and then still they wicked me again. Chai. They started going into my phone, searching some videos. Even the video where they do charity, where I do video on top, they still charge me on top that video. Chai. If I can't use like a month, I use 1 month fully there. So from inside there, detention. Inside the detention. With handcuffs and leg cuffs. With handcuff. If I get chance sometime, maybe I feel just pretend. I even sick inside that place. When I sick, when doctor won't treat me, doctor they ask me, say, shey I get money? Here. Inside detention. Yeah, the doctor they ask me, say, shey me I get money? I tell them, say, I no get money. They can't return me back. I don't know, say, now I can't go help me if I say, to make I feel use my phone, do transfer. Now me still buy injection and drugs for myself inside that detention when I did Nigeria there. is not a real place. Sure, you have to be president. Continue. I swear. Absolutely. So when they carry me, I think say maybe the matter don't finish. They can't carry me go airport. I just see they carry one file
I don't know wetin the file mean, but me I just say maybe na the report of my case. So they return me back to 7 Diff MP guard room, military police guard room. In Maiduguri? In Maiduguri, they return me there. So after that, me I think say maybe as I don't reach there, they supposed to release me, make I dey go back to my location, whatever charge I'm supposed to be charged. So they go charge am, I go face the order. So me I can't see the reason, say why these people still they hold me for detention. I don't know, say they get their home plan already. So as they return me back to location, but now so they carry me again with handcuff. They put handcuff on my hand, put handcuff on my leg. Nígbà tí sọ́jà tẹ̀ ń fún ní bóyá 80,000 naira, even bóyá 100,000 lẹ́ ń fún wọn, tẹ̀ ní nínú 100,000 tẹ́ bá fún ní sálárì, inú ẹ̀ ni ó ti ra bàtà tí ó mọ̀ wọ́n abiṣẹ́, inú rẹ̀ ni ó ti ra aṣọ, ó gbọ́dọ̀ ní uniform méjì, inú ẹ̀ ni wọ́n ti ra. The same soldier tẹ̀ ní kó defend the unity ìlú yìí, sálárì rẹ̀ kò tó àwọn tí ó defend the unity ìlú, àwọn house of rep tẹ̀ tí wọ́n ní kìíní sàbújá. Sọ́jà tí ó sọ orílẹ̀-èdè tí ó wà pẹ̀lú Nigerian government for 30 years 35 years in service, tí ó mọ̀ fẹ̀mí wéwu nítorí unity Nigeria, ẹ̀ ń fún ní 100,000 ẹni kó mọ́ra uniform ń bẹ̀. Àwọn tí ó wà national service jẹ́ pé yóò kàn lọ pariwo lásán níjọ́ Thursday ìlú ò tẹ̀ ní sọ̀rọ̀ tí ó fi kú. Ìkànnà àríta ń kọ́ lóyìnbó sọ láìpẹ́ yìí, ìyẹn ń lọ rẹpẹtẹ láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni wúrọ̀gùrọ̀gùn ti wà nínú àkáǹtì ẹ̀ tóun àtàwọn ọmọdé mọ̀ ná gbogbo constituency aláwọ̀ àsán fún wọn, wọ́n tẹ̀rí ìwọ̀n ṣe kankan. Sẹ́nẹ́tọ̀ ò ní ṣe ń pín, wọ́n kàn gbowó wọ́n kàn wọ́n ná. Àwọn sẹ́nẹ́tọ̀ yìí, àwọn yìí ilẹ̀ wa fẹ́ ká nígbàgbọ́ nínú wọn, àwọn tí ó jẹ́ aláàbòlú, àwọn wọn á ráre. Inú 100,000 tí ẹ fún lẹ́tí fẹ́ kọ́ mọ́ ara epo Bọ́lá Ahmed, epo petrol tí Bọ́lá Ahmed tó sọ owó olùdá tó sọ epo dà. Tí irú rẹ bá lọ́kadà tí ń gùn, tí yóò lè gọ̀kadà yẹn mọ́. Nínú owó tó bá ní náà ló ti máa fi wọ mọ́tò lọ ibiṣẹ́. Ṣé security máa wà? Mo fẹ́ promise orílẹ̀-èdè Nàìjíríà lénìí pé kò lè sí security ní 100 years to come. Tó bá jẹ́ kí bá a ṣe ń ṣe àwọn èso aláàbò wa rèé tàǹtì tiwọn 100 years to come. Torí ẹ̀ mo ṣe sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ nígbàgbọ́ pé Nàìjíríà will be okay, will be alright. Pé ẹ̀ ń tara yín ni. Iye tí wọ́n gbé sí ìlú yìí ò lè jẹ́ kí ìlú yìí ó dáa. System táwọn mi kò lè jẹ́ kí Nàìjíríà balance láyé táyé òfin parẹ́. Táyé bá máa parẹ́. Kò lè jẹ́ kí Nàìjíríà balance. Bóun lè ṣe máa fún èèyàn tẹ́ gbé ìbọn lé lọ́wọ́, ìwọ ni kọ́ máa ṣàbò lórí àwọn tí ń lọ yìí. Ẹ wá ń fún ní 100,000 naira. Àwọn tí ò ní tí wọ́n fẹ́ ṣàbò lé lórí wá ń gba 10 million 20 million, wọ́n lọ jókòó s'Àbújá, wọ́n kàn máa pariwo lásán, wọ́n dẹ̀ gba 100 million. Ẹ wá ní mo ò ní join Boko Haram. Eléyìí tí ò join Boko Haram tó sá wálé tí ń sọ̀rọ̀ yìí, ó yẹ ká mọ̀ pé èèyàn rẹ ni. Wàláhì tálẹ́ tí bá ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ sọ́jà ló yẹ kó ti di Boko Haram kí wọ́n mọ ìyìnbọn sára ìlú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń tìrìtì wọn. Ẹ wá gbọ́ ilé tó jà mí lẹ́nu jù ní ayé mi tí n lè gbàgbé tó jẹ́ mọ́ni gbàgbé tó tún wá bà mí lẹ́rù, òun ni tàwọn ọlọ́pàá. Allah ìyà jẹ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wá gbọ́ àwọn ìyá àgbàlagbà tó ti fi ṣẹlẹ̀, ìyá ẹ ní sálárì tó ń gbà last 50,900 naira. Odidi ọlọ́pàá tẹ́ ní pé òun ní kó máa dá sí civil cases káàkiri àwọn oníkà máa yanjú. In fact Nigerian government ẹ̀ ṣe dáadáa o. Ẹgbọ́n tí ìyá yẹn sọ. I retired 2008, 17 years ago. My salary is 50,090 naira. It was about 2 months ago now that they added 13,000. So my take home is 63,090 naira. While a colonel or first step brigadier general in the army is taking 800,000. The disparity is too much. If I'm paid 750
or 600, I can say, okay, they are soldiers, I'm a police. But 50,000 to 800,000, where do you put that? What percentage is that? So we don't want anybody to deceive us again. No, we don't need any other thing than exit. Total exit. How can they up there remove soldiers, remove navy, remove DSS, and leave police? Why? What is good for the group is good for the gender. Ṣé ẹ gbọ́ police taari? Ṣé ẹ gbọ́ nǹkan tán sọ? Ṣé ẹ gbọ́ nǹkan tán sọ? Wọn ò tún wá rí owó retirement wọn ò tún rí gbà déédéé. Nigerian government tó fún wọn. Ẹ̀dẹ̀ assure wa pé your security is ẹ̀ ń parọ́ tàn wá ní wàláì. Torí ẹ̀ mo ṣe sọ fún gbogbo yẹn lójoojúmọ́ pé tó bá jẹ́ pé orílẹ̀-èdè tí gbogbo yín gbàdúrà fún nìyí ẹ̀ ń tanra yín ni. Bẹ́ẹ̀ nìkan bá ní ẹgbàá wẹ́n tó ní Nàìjíríà ẹ̀ ń fi bí panú ni. Ìfebi panú gbà. Because mi ò mọ bí tẹ́ fẹ́ bá yàrá já níbi irú life tá à live yìí. Báwo ni ìgbésí ayé àwọn èèyàn ṣe wà nínú ewu tẹ́ mọ̀ sọ pé kí wọ́n mọ̀ sọ àwọn èèyàn wọn tí wọ́n wà lóòótọ́. Ẹ̀yin náà wò ó jẹ́ ká ti Mr. Aláké Ṣóògùn láìpẹ́ yìí wọ́n mú àwọn ọlọ́pàá kan ẹ jẹ́ kí n fi kéésì àwọn ọlọ́pàá hàn yín lóṣòdì. We don't stop them. If you don't video, is it wrong? No, sir. Is it wrong? Okay, why you doing this? Is it wrong for me to video? The way you have been treating me, you're telling me. Leave him now. Leave him. Leave him now. You said you want to start our bar. Okay, come and start our bar. Oh yeah, I want to see. So you are giving me order. Come on, delete that. That's it. Monster. Don't make people provoke. We don't stop them. Now. If you don't video. Is it wrong? No, sir. Is it wrong? Okay, why you doing this? Is it wrong for me to video? The way you have been treating me, you're telling me. Leave him now. Leave him. Leave him now. You said you want to start our bar. Okay, come and start our bar. Oh yeah, I want to see. You are giving me order. Come on, delete that. That's it. Monster. Don't make people provoke. Husbands, man, let's say their wives. They're calling beg me, say man, delete video. Why I go delete video? Rubbish. Let's see everybody be follow. Rubbish people. Why you go give them? Why you won't give them your phone? Why give them care? You want to say that they drag and come off from my hand? All those guys crazy, go. I that play very day. Now wait till I talk. Say I don't go anywhere. They won't carry us go inside that place. They know waiting. It don't be the first time be this now. They know waiting. The way I sabi them, and they whine me. And this video will go online. Àwọn ọlọ́pàá tẹ̀ ń gbọ́ wọn tán bá àwọn ọmọkùnrin fa wàhálà. Oṣòdì náà ti mú wọn. Kámẹ́rà ni wọ́n fi mú àwọn ọlọ́pàá yìí tí mo fẹ́ fàyọ́ bẹ̀rẹ̀ o. Kí ni láwọn ọlọ́pàá yẹn ṣe? Wọ́n fẹ́ gba owó lọ́wọ́ àwọn yẹn tí wọ́n fẹ́ hàm àwọn ọmọ yẹn wọ́n kà fẹ́ gbowó lọ́wọ́ wọn. Tí wọ́n bá dẹ̀ dẹ́rù bà wọ́n wọn ò ní rówó gbà. Wọ́n wá gbowó tán lọ́wọ́ wọn. Fídíò wọn go viral. Wọ́n sọ mọ́ wọn s'Àbújá. Kí náà ṣe wọ́n gbàṣẹ lọ́wọ́ wọn. Nínú bàtà bẹ̀rẹ̀ ọdún yìí tí bàbá wa Túnjí Dìísù gbàjọba ẹ wo iye ọlọ́pàá tí wọ́n ti lé kúrò lẹ́nu iṣẹ́ látara pé wọ́n gbowó kọ́bẹ́. Ẹ wo iye ọlọ́pàá tí wọ́n ti gbọ̀n dànù lẹ́nu iṣẹ́ látàrí pé wọ́n gba owó kọ́bẹ́. Ẹ dákun ẹ̀yin ènìyàn mi ẹja ti Mr. Aláké Ṣóògùn. Kí ìjọ wo ni ìmọ̀ gbowó kọ́bẹ́ ìmọ̀ gbowó ojú títí àràárọ̀ àtàlálẹ́ táwọn ọlọ́pàá ń ṣe ìjọ wo ni ó dáwọ́ dúró pẹ̀lú kọ̀ǹdíṣàn kéèyàn máa gba sálárì tí ò tó nǹkan
pẹ̀lú sálárì tẹ́ ń fún wọn yìí àti condition sí Nàìjíríà wà ṣé iná ẹ̀yin rò pé ọlọ́pàá náà ó mọ owó ẹni tí ń kọ́lé òun náà ní máa ṣàdúrà sọ́kàn péjọ kan èmi náà bẹ̀rẹ̀ lé kíkọ́ àbí yóò máa rí àwọn national assembly tó ń gbé mọ́tò bàbàbàbà kiri àárín ìlú òun náà ní máa fẹ̀mí rò péjọ kan èmi náà dẹ̀ rárú mọ́tò yìí níbo wá ni ó ti rà ṣẹ́ṣẹ́ tẹ́ fún wọn ni wọ́n fi rà ni ó fi kọ́lé ṣé nínú iṣẹ́ yìí torí ẹ̀ láfẹ́ sọ fún Bọ́lá Ahmed Tinubu gbà yẹn pé ọ̀rọ̀ táàkì tẹ́ gbé kiri yìí kì í ṣàwọn táyé ọ̀rọ̀ lọ́rùn ló yẹ kẹ́ máa táàkì ẹ̀yin ara yín tẹ̀ ń gbowó national assembly eléyìí tí ò bá ti fowó rẹ tí ò bá ti náwó rẹ̀ sí constituency rẹ̀ tẹ́ ẹ bá ti ká àkáǹtì rẹ̀ mọ́ ẹ gbé táàkì lé lórí tí òfin ní rówó yẹn lò ẹ gbà padà lọ́wọ́ ẹ̀ àwọn ọgbọ́n tẹ́ ẹ lè dá nìyẹn ṣùgbọ́n kẹ́ máa ní aráàlú lára àwọn tí ó lọ látàárọ̀ dálẹ́ tí ń hustle kó tó jẹun torí àwa àtàwọn ọlọ́pàá tẹ̀ ń wò yìí hustler gbogbo wa ọlọ́pàá wa di hustler Nàìjíríà àmì wa di hustler tẹ̀ bá ní ká àwọn ẹlọ́wọ́ àwọn àmì tẹ́ kó lọ sí òkè kí ló kọ ìlú yìí àwọn ọdún tó tù yìí ní baba ńlá nkankan òkè ọdẹ gbogbo àwọn àmì tẹ́ kó lọ bẹ̀ ṣe náà ń gbowó lọ́wọ́ àwọn ọ̀kadà tí ń lọ tí ń bọ̀ ọlọ́pàá ti ní àwọn àṣà ìwọ̀n fún dìtì kan wọ́n ò rí àsọpọ̀ láti mẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o tí sálárì títí lógí bá tó gé wọ́n ṣe ni ní rí odidi sọ́jà Nàìjíríà mi tó wọ kakí sọ́rùn torí láti jọ́ kakí yẹn wọ́n máa wọ̀ wọ́n máa ní ẹ̀mí Nàìjíríà ju ẹ̀mí ẹ̀yin tẹ̀ ṣèjọba gan lọ torí they are ready to lay down their life nítorí kí ló má bàa break kó má bàa ní problem bọ̀ lẹ́ni síbẹ̀ lórí ṣé ẹgbọ́n nǹkan tí ọmọ Nàìjíríà sọ́jà yẹn tó sọ síbẹ̀ èyí náà fi tara yín gbọ́ bó ṣe pọ̀ lọ́nu àwọn ọmọ tá à ń rí tí ń sọ̀rọ̀ yìí là ń rí àmọ́ ìyẹn tó yẹ pé yóò ti take a decision tiẹ̀ underground tẹ́ ẹ̀ nímọ̀ òun ni ewu tó wà ń bẹ̀ ewu wà ń bẹ̀ kò sọ́lọ́pàá tẹ́ approach pẹ̀lú condition salary tẹ́ fún ẹ̀ wípé ọ̀gbẹ́ni ọjọ́ Boko Haram lọ́la o máa gba 100,000 every minute tàbá ti rí ọ pé ọ̀ ń gbégbèsè tí ò wà ní sọ̀kọ́mbù because òun náà ní family tó fẹ́ tọ́ òun náà ronú kó náà kọ́lé kó náà orílẹ̀-èdè bàbá àtìyá tó bí ń retí rẹ̀ pé kó náà mú nǹkan gidi wálé wá fún wọn ẹ wá sọ àwọn èèyàn di rándanrandan ayé wọn ayé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn ń bàjẹ́ èyí tẹ́ wá ń jọba ayé tí ẹ̀wọ̀n ń gbádùn ẹ̀wọ̀n ní kò sáàbò láàrin ìlú tẹ́yìn bá ti wá rówó ẹ̀ fò bàbá Bọ́lá Ahmed Tinubu Nàìjíríà kò sunwọ̀n ìlú yìí ó dùn àṣírí mo gé fún ilé nìyí bóun lọ bó ṣe sórí tìǹà kí o ṣe gbogbo àwọn ọlọ́pàá tẹ̀ ń gbaṣẹ́ lọ́rùn wọ́ wọn nítorí pé gbogbo kọ́bẹ́ ẹ kàn fìyà jẹ wọ́n ni ẹ̀yàn wọn jẹ ni nítorí pé yìí gán mọ̀ pé tẹ̀ ń fún wọn ò lè tó wọn láíláí ṣé owó tẹ̀ fún wọn àpò ráìsì lẹ́ni kí wọ́n fi rà kápẹ́ owó yẹn tẹ̀ wá ká àpò ráìsì kan ṣé wọ́n rò owó tí wọ́n fi ṣe ọbẹ̀ sí nígbà tẹ̀yìn máa ń gba 50,000 naira so ká owó àpò ráìsì kan ẹ kàn fi jọba ẹ kàn fi ba yí àwọn èèyàn jẹ èmi ò mọ nǹkan tó wà nù ìjọba orílẹ̀-èdè yìí tá à ń bá kiri ìjọba Nàìjíríà ẹ dákun ẹ sọ fún mi ẹ sọ àdùn ẹ sọ gbádùn àmọ́ sọ àwọn èèyàn kan wọ́n sọ pé ní ìjọba ń ṣe dáadáa ìjọba owó ń ṣe dáadáa kì í ṣàyẹn nìkan ni o láti jọ tí ìjọba ti bẹ̀rẹ̀ ni láti ẹ̀yìn Babangida lẹ ti sọ orílẹ̀-èdè ní ìdàkudà àbíbi olórí burúkú tẹ̀ ń wòye àwọn náà sọ ìlú yìí ní ìdàkudà dòní kàn báyé ìlú yìí jẹ́ ẹwà ewu tẹ sọ ọlọ́pàá odidi ọlọ́pàá dà ẹwà àwọn tọlọ́pàá bá wà kọmíìsì ẹwà mú wọn ẹyà wọn ti pè wọn l'Àbújá inú àwọn aráàlú náà máa dùn ẹ mọ̀ pé ayé yín náà ń bàjẹ́ tí nǹkan bá ṣe ọlọ́pàá ẹ̀yin aráàlú ni nǹkan ṣe ẹ mọ̀ pé àìmọ̀ concentrate lórí ètò ààbò mọ́ ní fà á tí wàhálà fi ṣẹlẹ̀ sáràlú nígbà tí ọmọ ní kọ́lọ́pàá lọ láti lọ ṣe iṣẹ́ bìkan tán débẹ̀ tí wọ́n wá mísì tí wọ́n fi rówó tí wọ́n ò ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tí ò bá dẹ̀ wọ́wọ́ kò ní nílé wọ̀ tó ń nù lọ́mọ àti ìyàwó tó fẹ́ tọ́ ni tó fẹ́ fún lóúnjẹ ẹ wá gbogbo nǹkan ẹ wá dàrú ẹ dojú ẹ̀rú ẹ wá expect kí wọ́n wà lóyà sórílẹ̀-èdè
níbo náà ti fẹ́ rí ẹ̀dẹ̀ ń gbọ́ láti gbogbo owó yìí lẹ̀ fi ti ara yín gbọ́ kò dé sàjọ́símẹ́ǹtì gọ́ọ̀mẹ̀ntì ò tí ì kéde báyìí kò sọ pé tó lónìí ó ìsìnkú ṣe àwọn ọlọ́pàá wa àwọn kápẹ́ nàìjíríà ti wà rówó tí ó fi rọ́ọ̀nù police commission ẹjọ́ ní owó àwọn wèrè tí jókòó sàbújá tí wọ́n kàn lọ nagi mọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ tí wọ́n ń gbowó wa ẹjọ́ ní owó wọn ẹ fi sanwó ọlọ́pàá ẹjọ́ ní owó wọn kò tó ṣe aláwọ̀ àṣẹ má fún wa mọ́ ẹgbà lọ́wọ́ wọn ẹ máa ná fáwọn ọlọ́pàá bóyá ètò ààbò máa wà káwọn pé kò tó ṣe ọ̀nà àkókò nìkan kan tẹ́ ń ṣe kẹ́nìkan bọ́ta nínú ẹ̀yìn tẹ́ jẹ́ olùwòran yìí ẹ sọ ní constituency yìí kí ni wọ́n ń ṣe kí ni senator ṣe ń bẹ̀ kí ni house of rep yìí kí ló ti ṣe lágbàtà ti bẹ̀rẹ̀ ìjọba yìí ẹ sọ eléyìí tó ti ṣe ẹ sọ kan owó ọ̀hún àwọn ọmọ nàìjíríà ó yẹ ká bẹ̀bẹ̀ ká jà fọlọ́pàá báyìí kí wọ́n stop owó tán san fún àwọn house of rep àti senator ẹ má fún wọn ní constituency allowance mọ́ àfẹ́ mọ́ torí ó wúlò fún wa ẹ kó fọlọ́pàá àti sọ́jà kan máa ná bóyá ètò ààbò ajé wà ẹ kó fọlọ́pàá ẹ ná owó olúwa owó wa ní ẹ má ná fún sẹ́nẹ́tọ̀ mọ́ bí bàbá bọ́lá bẹ́ẹ̀ ṣe nìyẹn tó ní gbogbo owó táwọn yọ lórí sọ́bsidì àwọn kò fún gọ́vnọ̀ kí gọ́vnọ̀ náà fara àdúgbò ká lọ́mọ mú gọ́vnọ̀ wa ṣé gọ́vnọ̀ la dìbò fún ṣé gọ́vnọ̀ ṣé àwọn la ní kẹ́kọ̀ọ́ wa fún owó tẹ yọ lórí sọ́bsidì ṣé nígbà tájọ́ ń sọ̀rọ̀ pé yọ owó lórí sọ́bsidì kàmpé tẹ̀sẹ̀ fún wa ni pé gọ́vnọ̀ yìí ò lákòówó yín fún ẹ wá kó sọ gọ́vnọ̀ táwọn èèyàn wá fi lọ ń gbádùn wọn fi ṣe pátì kiri wọ́n gbé girlfriend lọ Malaysia lọ gbádùn lọ káàkiri àgbáyé wọ́n jọ ń ṣe fàájì kiri wọ́n mọ̀ sí birthday káàkiri gbogbo orí omi là ń rí wọn ẹ wọ́n expect pé káwọn ọlọ́mọ fight gọ́vnọ̀ tó gbé bọ̀ dání tán kó bọ̀ àti ammunition dání pé kókó wa wá ibi tẹ́ ti ṣe aráàlú nìyẹn Bàbá Bọ́lá Ahmed Tinubu tẹ́ ti ṣe èmi tí mo dúró yìí ìmọ̀tẹ́lómi because you are not being fair to us bóun lẹ́sẹ̀ ṣàdé fún wa pé tabayọ subsidy tán ara ó dẹ̀ lù ẹ wá lé owó wa ẹ lọ gbà lọ́wọ́ gómìnà yẹn hold your governor responsible fún kíni táwọn àti wọn lájọjọ ṣàdéhùn ni ṣé gómìnà ló yọ subsidy ni ṣé pé torí tí wọn lè fi yọ subsidy pé ká lè gbádùn wọ́n ètò wájú òní nígbà tá a béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ yín ọwọ́ gómìnà ní kẹ́tì ní ká lọ́mọ béèrè náà kó tó wá sí pé ẹ máa sọ pé ká máa lọ gbówó wa lọ́wọ́ sẹ́nẹ́tọ̀ àti lọ́wọ́ National Assembly àbí kẹ́nàntì porúkọ wọn ẹ kó owó community allowance wa constituency allowance ẹ kó fún àwọn ọlọ́pàá ìjẹ́ wọn máa ná tá a bá ń rí owó wa lára ọlọ́pàá tá a ń rí lára sọ́jà inú wa ó máa dùn ju àwọn tí ó lọ́ máa fi jẹjà tí wọ́n fi gbé girlfriend kiri àgbáyé lọ ẹ kó owó wa fáwọn sọ́jà àtọlọ́pàá ètò ààbò yóò lè gbé pọn nígbà tẹ gba àwọn èèyàn pé ẹ̀yin lẹ máa sọdẹ fún wa tẹ wá tó ní kí wọn fowó wàrà ọta àbọn kò sánwó létí ó tún níye táwọn pípọ̀ yìí láwọn tó ń yọ táwọn fi ra ọta àbọn nínú sálárì wọn èlò sálárì tẹ́ ń fún wọn sálárì táwọn èèyàn fi mọ pẹpẹ súpù níjòkó ẹ̀kan lẹ́ ń fún ọlọ́pàá wọ́n ẹ̀sìpẹ́tì kétó àbò gbópọn. ìjọba ìlú ìníkàlú yìí o ìjọba orílẹ̀-èdè yìí ní ìka orílẹ̀-èdè yìí àwọn ni wọ́n dá àìsí ààbò náà dálẹ̀ àwọn lọ̀dádá àwọn ọ̀dádá ìjọba ní ń fogun ja orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àwọn ní ń fogun ja orílẹ̀-èdè Nàìjíríà fúnra wọn ẹ̀ẹ́rin tó tọ́ báyìí ẹ̀ẹ́dẹ̀ nílé mójútó tí wọ́n láǹfààní tẹ̀ máa ń bá wa pé ká dìbò fún yín ẹ wà máa yọ wá lẹ́nu ẹ dìbò fún wa á ṣe dáadáa irú dáadáa wo lẹ fẹ́ ṣe abẹ́fà burúkú kan orílẹ̀-èdè yìí lójoojúmọ́ ìdí ẹ̀ nìyẹn tẹ́mi ṣe ń jà fún orílẹ̀-èdè Yorùbá pé tí Yorùbá bá dá dúró bóyá àwa jẹ́rẹ́ tó tiwa tó rà mọ́ bá ṣe bá àwọn èèyàn wa sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ fi tí wọ́n máa gbọ́ ilé ìlísẹ̀ báyìí tẹ́ bá Bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ tí ò bá ṣe tó bá fi lọ tí Haúsá bá débẹ̀ sóò ní ó gbọ́rọ̀ sí yín lẹ́nu tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní ọpọlọ tẹ́ ẹ̀ ní orí tẹ́ ẹ̀ ń rò ṣé Haúsá ni ó gbọ́ sí yín lẹ́nu àwọn tẹ́pọ̀ àwọn àṣàmọ́ àkéṣe làwọn táwọn bá ti rówó kí wọ́n náà jẹ́ ní kó káṣẹ́wó sọ́dọ̀ kí wọ́n gbádùn títí wọn nìyẹn àbí ibò tó bá tí ibò bá débẹ̀ oríṣiríṣi fẹ́ẹ̀kì oògùn fẹ́ẹ̀kì kankan lẹ́ẹ̀mọ́ rí ẹ̀ẹ́rì ìjọba wọn bí ó ṣe rí gbogbo tí ò dá ní ayé ní ìmọ̀sẹ̀lẹ̀ Nàìjíríà torí ẹ̀ mo ṣe ń sọ pé ilé irọ́ lórílẹ̀‐èdè ilé irọ́ ẹjẹ́ afọ́ kó tó di pé òun ni ó fọ gbogbo wa lójú ẹjẹ́ àkọ́kọ́ fọ́ Nàìjíríà àkọ́kọ́ kan mọ̀ bá tiẹ̀ lọ
káyé wo lè nítumọ̀ ẹni máa ń gbàdúrà kí ayé rẹ onítìmọ̀ lórílẹ̀‐èdè yìí àdúrà kí orílẹ̀‐èdè yìí ó pín ní ẹ máa gbà ìwọ tó wá fẹ́ gbádùn tó fẹ́ kí àǹfààní ó ṣẹlẹ̀ nínú ayé rẹ tó fẹ́ kí nǹkan mèremère ó ṣẹlẹ̀ nínú ayé rẹ gbàdúrà kó lédè fọ́ tó ọba ìgbàdúrà kó fọ́ tó sì wà lẹ́wọ́ bí wọ́n ṣe ń ṣe yìí àwa ọlọ́mọdé kó jẹ́ pé tó bá yá aráàlú wọn mọ ẹ̀kọ́ náà wàhálà ẹ̀rì ibi tí kìíní ń lọ. àní rí jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí tá a fi máa wá kọ̀tún ètò mi wá èmi ti ń tòótọ́ bàbá àṣà.